Àṣàbí Simple ìyàwó Portable má fi tọ́ka nírú mọ́lẹ̀ ó ti lọ wájà Lizzy Anjorin ẹ kúkú mọ̀ pé kò kí ń gbọ́ kò kí ń gbà ní Lizzy Anjorin ẹ gbọ́ ohun tó sọ. Tajà kan náà ó wá fẹ́ bá ẹni yẹn jà ó wá fẹ́ fi èmi bring ẹni yẹn down. Who does that? ẹ yé ṣe bí pé jẹ́yàn gidi ẹ kì í ṣèyàn gidi because I don't know you. So why tó ṣe máa fẹ́ fi mi bring down èèyàn tó ń lò mí fún brand ẹ̀? Why tó ṣe máa mi ìmọ̀ tí mi fẹ́ explain. So kẹ́ni ẹ wá wò ó pé Àṣàbí ti ń tarnish image brand òun kó wá lóhun ò fún mi níṣẹ́ mọ́ ṣé kí wọ́n máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ni? Ṣé kí wọ́n máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ni? Because ọmọ sọ nípa ẹni tó bá fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn ó fẹ́ pa ẹni yẹn ni. Jọ àǹtí tó wà ní UK tí ò wà òkè kí ni mo ṣe fún ẹ tó fi ń fi kú wá mi kiri? Because o ò fẹ́ kí n rí jẹ. Kí ni brand oní brand ṣe fún ẹ? Ṣó lè mú evidence wá because máa fi caption ẹ tó wọ́kọ́ kọ máa fi sí orí fídíò yìí. Ó wá sọ pé ní as much as òun mind the business ẹ ṣé mo mọ̀ ẹ́ rí? So tó bá fẹ́ báyàn jà why tó fi máa include orúkọ mi àti live mi? Ó wá sọ ní pé o tag mi àdàbí tó bá ń ṣe mi nìkan ló ń bá wí lókun. Tó bá jẹ́ pé mi ló ń bá wí tó bá fojú ọwọ́ ṣiṣẹ́ o máa fẹ́ yan ọwọ́ dànù ni. Kí ni problem yín? Mo kì í fẹ́ address issue online. Torí mi ò anybody ní explanation. Béèrè gbogbo àwọn èèyàn tó ti ń dárúkọ mi láti jọ ìmú ò dá wọn lóhùn. But I'm doing this because a brand is evolved. Ó wá ní ṣe product wọn ò ṣiṣẹ́ ni. What did you expect? So you expect me to lock him down tó ṣe fún ara lé tiẹ̀ tó ṣe tú ọkọ ẹ mọ́lẹ̀ kémi náà so mọ́lẹ̀ àbí? Èmi ò ń lo kayamata mo bímọ ọkùnrin. Mo lọ labor room bó bá pé gan o. Yorùbá tó sọ ní pé àgbà ò kọ́gbọ́n. Wọ́n mọ̀ nǹkan tó ń sọ torí ó jọjọ́ kan wá fi jù mí lọ bó ò ní làákàyè bóyá ò jẹ́ ní ògì ń lò ní. Because I don't understand. Ó tún ní ẹ̀fọ́n tí ó wá gbé picture mi sókè Àṣàbí kéré ṣe tání ẹ́ as in tání ẹ́ èmi Àṣàbí o mo ò mọ̀ ẹ́ mi ò gbórúkọ ẹ rí ogún ẹ̀gan kò ní gbòǹgbò débi pé èèyàn fẹ́ dìrọ̀ mọ́ ó jẹ́ nǹkan kan. This is a free publicity for you. Mo sọ pé mi ò ní fún ẹ tẹ́lẹ̀ but mo rí pé o ní ìdẹ̀. Ṣebí Àṣàbí náà ló jẹ́ kí page ẹ máa trend. Ó sọ fún ẹ pé strength t'Àṣàbí Simple ní ògo tó máa ń dìrọ̀ mọ́ ni. Ó yá o ti gbẹ́nu sí o ti tap. Ẹjọ́ torí Ọlọ́run mi ò like online drama. Torí mi lè jẹ́ kẹ́ wá sọ mí di wèrè. Mi ò lè jẹ́ kẹ́ wá sọ mí di olórí burúkú bí yèyé mẹ́ṣọ́ yín. Tẹ́gbẹ́ anybody bá ti come fún mi màá máa come as lẹ́yìn eléyìí mi ti wá ní ṣe fídíò kankan. Ẹjọ́ yín jẹ́ kù. Iṣu ẹni ní tọwọ́ ẹni bepo. Ibi tó rí jẹ́ ìdáyàn sí níyàn ń gbé. Àwọn ẹbí mi ni wọn kó ṣu wá fún ẹ̀yin lẹ́ ń ké tó fẹ́ jẹ́ inú ṣu ni kí ló kàn ẹ́? Please o jẹ́jẹ́ ni mo jòkó mi kò ń jẹ̀bi ẹjọ́. I am not using kayamata. Tèmi mo ṣe wà energy tèmi ní. Màá fi ṣe pé kí iṣẹ́ mi dà kí n rówó náà kí n bá ti ṣe kí n rọ́nà gbégbá ni. If I want to use spiritual products and I am doing well. Àfẹ́ni tó bá fẹ́ borí Ọlọ́run mọ́ra ló máa ní mi ń ṣe dáadáa. Mo ń ṣe dáadáa gan gidi. So anybody tó bá jókòó sí corner àtẹ̀yin tẹ́ máa ń comment orí burúkú náà. Tẹ́ bá rò pé ẹ fẹ́ fi comment yín ẹ̀yin fi ń káṣe cruise lọ́kàn yín tẹ̀jẹ̀ mọ́ ibi tí ó máa gbéyàn dé. Tẹ́ fẹ́ fi push mi wọ depression lágbára Ọlọ́run. Àìsàn tó máa jẹ́ kẹ́ sá fún internet Ọlọ́run máa gbé bá yín. Àǹtí ara UK tí ó wà òkè. Mo mọ̀ pé o fẹ́ tempt mi ni. Ẹ máa gúnyàn ní kẹ́ṣẹ́, ẹ máa ní kó má sọ̀rọ̀, kó má pariwo. Tó bá jẹ́ pé caption yẹn pé mi kọ́ ló ń bá wí, bismillah. Bó tó bá jẹ́ pé mi ló ń bá wí tó jẹ́ mọ̀ lọ́kàn ara ẹ̀. Tó wá fẹ́ sọ mí di èèyàn burúkú tó fẹ́ kí n dàbí aláṣejù lágbára Ọlọ́run tó bá fojú ọwọ́ ṣiṣẹ́ ó máa fẹ̀yàn ọwọ́ dànù ni. Àìsàn tó máa dé bá ẹ tó òfin ní nísìmí ọkàn Ọlọ́run máa bá mi gbé bá ẹ. Àdàbí tí bá ti lọ page anybody lọ bú wọn rí àbí tí mo lọ fi tèmi wú tẹlòmí lẹ̀ bóyá mo lọ comment sórí page ẹlòmí àbí mo dá sí nǹkan tí ó kàn mí nìkan. Ẹ jẹ́ kó rí yín pé o. Àtẹ̀yin tẹ́ máa ń gbẹ́nu sọ̀rọ̀ lọ́rọ̀. Àtẹ̀yin oní comment. Mo lè wà ní kọ̀rọ̀ yàrá mi kí máa gbé yín ré. Ẹlòmí kan máa jagun. Ẹ jẹ́ kí orí yín kó pé. Àgbélébù mi nìkan ni mo lè gborí burúkú yẹn fún. Ẹni tó bá mi dán wèrè wò wèrè máa ṣe o. Mi ìrírí ìgbádùn o tó kẹ́ mi ṣe kí n kọjá àyè mi o. Kẹ́ jẹ́ kí orí yín pé tí mo ṣe sọ yẹn. Lẹ́yìn fídíò yìí mo wà ní ṣe fídíò. Àwọn èèyàn ti sọ pé kí Àṣàbí Simple máa retí èsì látọ̀dọ̀ yèyé mẹ́ṣọ́ Lizzy Anjorin òkú ṣáà